jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín lórúkọ Olódùmarè ẹ̀yin Yorùbá ẹ má jẹ́ ká jẹ màlúù mọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí bọ́ tó ti gbé èmi ò ní jẹ màlúù mi ò ní jẹ màlúù máa jẹ ewúrẹ́ máa jẹ nǹkan mi. I will not support your business that is targeted at exterminating me with my own money. Tá a bá jẹ màlúù tí Yorùbá bá láwọn jẹ màlúù mọ́ they will go bankrupt because wọn ò ní jẹ. Let us do. Ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ súnmọ́ bí kẹ́ wá ti gbọ́ eléyìí o mú kí wa akú ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ o akú dédé àsìkò yìí. Àwọn èèyàn wa nílùú Kwara àwọn èèyàn wa nílùú Kogi ara ń kan wọ́n ẹ má jẹ́ ká gbàgbé wọn síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn níbi tán kó wọn sí North Central tán kó wọn sí yìí ò tẹ́ wọn lọ́rùn. Ẹ wá wo àwọn nǹkan ṣé bí ọ̀rọ̀ Ìlọrin yìí ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ o. Government House Ìlọrin wọ́n ṣèǹjì orúkọ ẹ̀ sí Ahmadu Bello ní Government House Ìlọrin. Bàbá àwọn àṣírí pọ̀ mí báyìí o ẹ̀yin èèyàn mi àfi tẹ́ bá wo fídíò yìí ò kẹ́ wò tán ìwọ̀nba díẹ̀ tẹ́ gbọ́ níbẹ̀rẹ̀ yẹn díẹ̀ lẹ ṣì gbọ́ bàbá àfi tìtara ló fi ń sọ̀rọ̀. Wọ́n ti jẹ́ kó ń yé wa wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara pé Abdulrahman wọ́n ló mọ̀ sí Abdulrahman Rasaki àbí kí ló ń jẹ́ Abdulrahman gọ́vnà Ìlọrin wọ́n ló ó mọ̀ sí o. Ó ní àwọn ọ̀rọ̀ gba nǹkan gbì tó ń jẹ́dẹ̀ lẹ́nu bàbá yìí. Akin ni bàbá yìí. A rí pé ní ẹnujọ́ mẹ́ta yìí gómìnà Ondo State wọ́n pe àwọn mítì kan láàrin gbogbo àwọn gómìnà sí South West láti finú konú láti fi kùn lukùn lórí ọ̀rọ̀ ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ wọ́n ti ń ṣerú àwọn nǹkan wọ̀nyí ní àìmọye ìgbà ṣùgbọ́n a kì í rí rìsọ́ọ̀tì kọ̀ọ̀kan àárín rìsọ́ọ̀tì ẹ jẹ́ ká rí rìsọ́ọ̀tì lórí ọ̀rọ̀ ààbò ẹ jẹ́ ká rí rìsọ́ọ̀tì. Ẹ wo ẹ má jẹ́ ká dágunlá ẹ mí ṣọ̀kẹ́ wo fọ́nrán ìtàn o kẹ̀dẹ̀ bá wa fi ṣọwọ́ sẹ́lòmíì. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá wa ká tó tẹ̀síwájú. Ọjọ́ tán bá ti gba Yorùbá wọ́n gba Nàìjíríà. Yorùbá sí Yorùbá kò sí Nàìjíríà. Geographical expression ẹ jẹ́ kí n wá mú lọ sí Kogi àti Kwara. Ṣẹ́rí a máa ń tanra wa by the wrong narrative. Gbogbo tó ń ṣẹlẹ̀ ní Kwara lẹ́yìn gọ́ọ̀nà Kwara náà báyìí. Ó mọ̀ ń pa ẹ̀ àjẹ́ndà ẹ̀ ní kínibomi bàbá tèmi tó bí mi àwọn náà jọ bẹ̀rẹ̀ Kwara. Bàbá mi is Michael Aṣáájú, the first journalist from the old northern Nigeria. He was a reporter for Nigerian Tribune nígbà tí Alhaji Lateef Jákàndé jẹ́ editor Tribune in 1953. So Kwara tẹ́ ẹ sọ north ló wà. But tí o bá jẹ́ wá ti Kwara tó jẹ́ Yorùbá onímọ̀ ṣe máa classify ẹ̀. 1967 wọ́n dá 12 states sílẹ̀ appreciate Awólọ́wọ̀. 12 states tó ń dá sílẹ̀ ní 1967 under Gowon Awólọ́wọ̀ ló dá sílẹ̀. Nígbà tó máa pè Kwara wọ́n pè ní West Central State. West ni wọ́n pè Central State. Lọ́kọ́jà ló yẹ kó jẹ́ capital wọ́n mú bẹ̀ sí Ìlọrin. Ọ̀rọ̀ yẹn di ìjà ní Supreme Council of Yakubu Gowon. Àwọn Fúlàní Northerners wọ́n ní wọn nígbà.
pé wọn ò lè gbà kó jẹ́ West Central State. Àwọn Yorùbá ní Supreme Council wọn láwọn náà nígbà kó jẹ́ North, nípe ní North. So they came to a compromise. A máa pè ní Kwara. Kwara yẹn ni orúkọ tí àwọn Nupe ń pe River Niger. Wọ́n fi ń pè ní Kwara lẹ́nu. Bangboye ni gómìnà Kwara. Ẹ̀yin tẹ́ wá láti Ọ̀fà. Before 1967 creation of Kwara, kò sí ọba Yorùbá tí wọ́n bí yàrá ìyá ẹ̀dá tó lè wọ bàtà níwájú Sùlùgàmbàrí. Tó máa ń ṣe mítì kò lè wọ bàtà. Ó láti fi ẹsẹ̀ rìn wọ́n ń bẹ̀yẹn ni because òun ni olórí. Fádà mi ló kọ átíkù yẹn, ó wá sọ fún Bangboye. Bangboye wa ni látẹ̀ní lọ gbogbo ẹ̀yin ọba ẹ máa wọ bàtà yín. So that was the first court. Wọ́n wọ bàtà tẹ́lẹ̀ wọ́n wọ bàtà. Yorùbá dẹ̀ ni wọ́n o, ọba Yorùbá ni wọ́n. Ṣé rí ní Kogi, mo lọ aṣọ tí mo wọ̀ yìí ẹ jọ̀ọ́, aṣọ tá a fi sin Chief Cornelius Adébáyọ̀ ní last week. Aṣọ tí mo wọ̀ yìí àti ìfìlà yìí la fi sin wọn. Mo wọ̀ wá sí bí on purpose because káríkù yẹn ò ṣẹlẹ̀, ìyà tó ń jẹ wá ní Kwara lẹ́yìn yìí Adébáyọ̀ níbà àti permanently secure Kwara fún wa. But the coup of December 31st by Buhari brought back the Fulani dominance in the military. Sherry, mo dé government house last Saturday. In 1967 tó ń pín Kwara kò sí Amadu Bello mọ́, kò sí Northern Nigeria mọ́. Mo dé government house ní Saturday, mo kọjá ń bẹ̀. Abdulrahman kí ló kọ bàbá ẹ̀ Abdulrasaq ó ti change the government house Ìlọrin sí Amadu Bello house. Kí ni ìtumọ̀ yẹn? Amadu Bello house is the government house of Ìlọrin, and Kwara State consists of many ethnic nationalities. Gbogbo wọn kọ́ ni Fulani. Kí ni subliminal message tó ń sọ fún wa? They are back. What am I trying to tell you? Abubakar, Bukola, Saraki, gbogbo wọn, they are in the same camp. Sherry, America tó máa fẹ́ dì pẹ̀lú yín, ibi tí owó wà, wọ́n máa touch yín. When they touch your money, your purse, they've got you. Ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ ká collectively roll. They are in the same camp. Sherry, America tó máa fẹ́ dì pẹ̀lú yín, ibi tí owó wà, wọ́n máa touch yín. When they touch your money, your purse, they've got you. Ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ ká collectively ronú, ká collectively ronú. And I'm going to talk about finance. Gbogbo àwọn tó ń da ilẹ̀ Yorùbá rú lẹ́yìn tó ń jẹ́ Fúlàní, every copper of their money is domiciled in the southwest. Southwest wọ́n ti ń make owó tó fi ń pa wá, tó fi ń destroy wá southwest ni. Dangote ní southwest, gbogbo wọn southwest, wọn ò ṣe kó company wọn lọ sí no, because there is no buying power tó lè ṣe. Ibi nìkan ni àwa la lómi. Owó àbú náà fi ń ṣàdúrà lẹ́jọ́. Ten thousand cows ni wọ́n ń pa ní southwest every day. 10,000 cows, and that is a conservative estimate, very, very conservative. Kí ni mo mean by that?
ilẹ̀ tẹ́ ń pa wá fún màálù yín tí ẹ̀ kì í jẹ ìbílẹ̀ ń kó wọn wá ká jẹ. Ǹjẹ́ ẹ mọ̀ iye Yorùbá tó ń kú of colon cancer torí pé à ń jẹ màálù? Ǹjẹ́ ẹ mọ̀ iye Yorùbá tó ń kú of every Saturday tá à ń ṣe patí tá à ń gbá àwọn èèyàn sí tá a dẹ̀ ń pa màálù tá a dẹ̀ ń jẹ màálù? Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín lórúkọ Olódùmarè ẹ̀yin Yorùbá ẹ má jẹ́ ká jẹ màálù mọ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí bọ́ tó ti gbé èmi ò ní jẹ màálù. Mi ò ní jẹ màálù, màá jẹ ewúrẹ́, màá jẹ nǹkan mi. I will not support your business that is targeted at exterminating me with my own money. Tá a bá jẹ màálù, tí Yorùbá bá láwọn ò jẹ màálù mọ́, they will go bankrupt. Because wọn ò ní jẹ. Let us do what we can do as an individual. Ẹ torí Olódùmarè, ẹ torí àwọn ọmọ yín tó kọ̀, ẹ torí ọjọ́ iwájú, ẹ má jẹ màálù. Ẹ má jẹ màálù. Ẹ má jẹ màálù tó ń pa lágbègbè tó ń pa lẹ́nìgbà. Ẹ jẹ́ kán jẹ fúnra wọn. When they feel that they have no money coming from you, you've made a statement. You have made a clear statement. Ẹ jọ̀ọ́. Mo take time ni mo sọ from my heart ni mo sọ from my heart ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká support àwọn brothers wa ní Kogi ní Kwara because border wa nìyẹn. ìlú mi sí Òmùwò is 20 something kilometers. Ìlú mọ́dà mi Ìyàmóye àti Òmùwò láì kan lásán ló yà wọ́n. Tán bá ti wọ̀ wá, wọ́n ti wọ̀ wá ń bẹ̀ yẹn, wọ́n ti wọ̀ yín. Ẹ má jẹ́ ká separate ara wa. Àǹsàrà òkè àǹsàrà àṣàlẹ̀ ìkànnì wa, ẹ má jẹ́ ká separate ara wa. Òyìnbó ló separate wa fún àwọn Fúlàní kí population wọn lè wà enlarged because they were foreseeing that they needed that to control Nigeria. Mi ń ṣara òkè, mi ń ṣara Hausa o. Yorùbá paraku ni mí, kò sí yàtọ̀ láàrin èmi àti ẹ̀. Bàbá kan ìyá kan ló bí wa. Tẹ́ ẹ bá dáadáa wà ó ń bọ̀. Wọ́n ti wọlé ní Ṣàgámù, wọ́n ti wọlé ní ọ̀nà Pọ̀tàgìrì, wọ́n ti wọ everything, wọ́n ń bọ̀ o. Ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o, ọ̀rọ̀ gidi òun lẹ gbọ́ yìí. Wọ́n ní kẹ́ yóò jẹran màálù. Ṣé mọ̀ pé ó ti pẹ́ táwa ti ń pariwo ọ̀rọ̀ ẹran màálù? Àná nílẹ̀ yìí mo sì ṣe fọ́nrán tí mo ń sọ fún yín. Ẹ wo bí Fúlàní ṣe dá màálù bolẹ̀ bí obìnrin, ó dẹ̀ kàtún ẹ̀ sókè tó dẹ̀ ń bá a sùn. Eléyìí ó jẹ́ ohun tó yà mí lẹ́nu. Kò yà wá lẹ́nu náà ṣàtúrà àti ń rí tipẹ́. Ṣé bá a ti ń rí? Ó dá màálù bolẹ̀ tó ń bá a sùn. Ìjà àwọn èèyàn wá fẹ́ gbọ̀ràn. Ẹ máa patronize Fúlàní láti máa ra màálù lọ́wọ́ wọn, àwọn òdẹ̀ kì í jẹ́. Wọ́n á gbowó tán, wọ́n á ti máa fi pa wá. Wọ́n á ti máa fi ṣe ìjàmbá sí wa lóríṣiríṣi. Ìjọ́ wo la fẹ́ dẹ́kun gbogbo eléyìí? Ìjọ́ wo la fẹ́? Ṣáwọn èèyàn wá lè gbọ́ràn? Ọmọ Fúlàní ń sọ pé tẹ́ bá fẹ́ ṣe kinní, ẹ̀yin Fúlàní ẹ̀yin Yorùbá olórí burúkú, tẹ́ bá fẹ́ ṣòkú màálù wọn lẹ̀ wá rà. Gbogbo yín náà a dẹ̀ ń pín fídíò yà ń post ẹ̀ kẹ́ lè gbọ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́? Ṣó kọ́ dídán ká pa màálù ni? Ṣó kọ́ dídán ni? Àwọn ọmọ wa kọ̀ọ̀kan náà ti ń sin màálù ń sìn. Ẹ lọ sọ́dọ̀ wọn kẹ́ lọ ra màálù. Ẹ yé patronize Fúlàní. Ẹ yé patronize Fúlàní. Ọ̀rọ̀ gidi ni bàbá yìí sọ. Àwọn èèyàn ń kígbe ńbẹ̀ ṣùgbọ́n ṣé a fẹ́ gbọ́? Ẹ wo àwọn ìtàn ńláńlá tí bàbá yìí ń wú síta. Ó ti pẹ́ tí tá a ti gọ̀. Àwọn Fúlàní wọ́n mọ politics, wọ́n ti mọ̀ jù. Wọ́n kó wa sábẹ́, wọ́n jẹ gàba lé wa lórí ilẹ̀ wa. Ṣèbí tó bá ṣe já àwọn pẹ̀lú àwọn Haúsá lọ́nà bára wọn fà á ti bára wọn fà á ti pẹ́ kán máa wà lẹ́nu ẹ̀. Kì í ṣe pé kán tó wá máa trespass kán wá sórí ilẹ̀ wa, kán máa jẹ gàba lé wa lórí káwọn bàbá wa dẹ̀ dákẹ́. Wọ́n dẹ̀ ń wò.
à ń sọ pé Tinubu ò dáa Tinubu máa ń ṣe bẹ́ẹ̀ láwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ má máa jẹ́ kí tàn yín Tinubu ń gbìyànjú láwọn kọ̀ọ̀kan o torí gbogbo nǹkan tó jẹ́ káwọn ará ìlú ń pariwo Tinubu òun lọ̀rọ̀ subsidy ẹ̀ẹ́dẹ̀gbàgbé governors wọ́n transfer owó tó ń send sí every state transfer ìmí gan state mi gbà bí 15 billion governors nǹkan jẹ́ wọ́n jẹ́ kó owó yẹn dé àwọn local government níbo jẹ́ wọ́n jẹ́ kó dé ìjọba ìbílẹ̀ for where àwọn gómìnà ní ibi tá a ní nílẹ̀ Yorùbá wọ̀nyí ọ̀rọ̀ lẹ gbọ́ síbà bàbá ẹ fi tìkọ́ra dé kó ṣí fìlà lórí dànù níbi tọ́rọ̀ ẹ wọ̀ lára dé ẹ rí pé kì í ṣe ọmọ kékeré bàbá pẹ̀lú àwọn ìtàn tó ń jáde lẹ́nu ẹ̀ àwọn ìtàn ńláńlá àwọn ìtàn bàbá Awólọ́wọ̀ àwọn ìtàn bàbá Jákàndé àwọn bàbá Jásin àwọn ìtàn ẹ̀ tó ń sọ síta ẹ mọ̀ àti 90 kinní táwọn ẹ̀ ti ṣe kinní àti bàbá Awólọ́wọ̀ kú 1987 kọ́ ni mo pè bẹ́ẹ̀ 1987 ni bàbá Awólọ́wọ̀ kú lẹ́wọ́ àwọn iṣẹ́ ribiribi nígbà tó ń dá state sílẹ̀ ṣe máa wo wọ́n ní Lọ́kọ́jalẹ̀ kan gbé kápítà wọn sí ìgbà wọ́n gbé lọ sí Ìlọrin torí wọ́n ti mọ̀ pé àwọn ti gba Ìlọrin káwọn ọmọ Yorùbá wọn bá fẹ́ wá sí ọ̀dọ̀ ọba Ìlọrin wọ́n ní wọ́n gbọ́dọ̀ wọ bàtà wá síbẹ̀ wọ́n á fẹsẹ̀ láńsọ́rìn lórí ilẹ̀ wa ẹ̀yin bàbá yẹ ẹ̀dẹ̀ jí dìde gbogbo ìtàn yín ni gbogbo yín mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ mọ̀ ẹ má jẹ́ ká tanra wa gbogbo nǹkan wọ̀nyí pápátá ni àwọn bàbá yìí mọ̀ ìjẹkújẹ òun ló ṣàkóbá fún wa jù ìjẹkújẹ ló ṣàkóbá fún wa jù ó bá ti dọ́wọ́ tèmi kò sí ètò kàn mí pẹ̀lú tiẹ̀ tí mi bá ti lówó kan máa hail mi kí n máa gbọ̀n díẹ̀díẹ̀ sílẹ̀ fún àwọn èèyàn ìyẹn làwọn èèyàn ń wá wọn ò fẹ́ kẹ́ everybody dàbí tiwọn wọn ò fẹ́ kẹ́ everybody lówó ṣé irú ìwà àwọn iṣó dáa ṣé ìwà tó dáa ni irú àwọn ìwà wọ̀nyí ẹ jẹ́ ká jọ sòǹtọ́ ọ̀rọ̀ fún ara wa ṣé ìwà tó dáa ni ṣé ìwà tó dáa à ń sọ fún mi pé kò lè work ṣé àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí gan ṣé àwọn gan believe lórí pé ká pín ṣá another ìbéèrè nìyẹn o ṣé àwọn gan believe pé Nàìjíríà ò lè work ṣé wọ́n believe ṣá ṣé wọ́n support wa ní Yorùbá nation tá à ń ṣe torí gbogbo eléyìí ò lè work o wọ́n fi ọmọ Yorùbá síbẹ̀ ń sìn wọ́n gbé ọmọ Yorùbá sí olórí àwọn ológun inú àwọn kan ń dùn ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ continue máa ṣe lélẹ́yìí tí n bá ti débẹ̀ kí kó gbogbo àwọn èèyàn mi sí gbogbo àwọn Haúsá kí gbá wọn dànù àwọn ọmọ Ìgbò kí gbá wọn dànù ṣé bẹ́ẹ̀ ló fẹ́ wà mẹ́ forever Tinubu ṣe the same thing bàtà ṣebí Tinubu sọ ní bàtà tí Buhari bọ́ lòun fẹ́ wọ̀ ó wọ̀ àbí kò wọ̀ bàtà tí Buhari bọ́ sílẹ̀ ló wọ̀ òun náà dẹ̀ òun ló fi sílẹ̀ tó fi rìn kiri abẹ́ẹ̀ máa rí nǹkan ẹ wo ẹ jẹ́ ká gbára wa o ẹ̀yin bàbá wọ̀nyí ẹ dìde kẹ́ support wa o ọmọ yín olóyè Sunday Igboho nìyẹn tí wọ́n jẹ́ kó rí mú mi wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ gbogbo ọ̀rọ̀ táwọn ọba wọ̀nyí sọ ọ̀rọ̀ wọn orí afẹ́fẹ́ ni o bàbá Olúgbọ́n ó ní within 24 hours ẹ kọ lẹ́tà wa àmọ́ o àgbọ̀n kankan o olóyè remain the same o no freedom for him o bàbá wa Ọ̀nìrìṣà Aláàfin Ọ̀yọ́ kò sí freedom fún olóyè Ìgbòho the same thing náà ni la ṣe ń rí o àwọn Fúlàní threat wọn lákòókò o Fúlàní threat wa o Fúlàní ni wọ́n bọ̀ wá kọlù wa o wọ́n ní wọ́n bọ̀ ní Kogi o wọ́n tiẹ̀ ti dé Kogi already wọ́n ti dé Kogi àwọn ISWAP àwọn Islamic bandit ni o Islamic terrorists àwọn ni wọ́n threat wa ó ti dìgbà tó bá ṣẹlẹ̀ ká tó ti máa gé gidigidi tó yẹ ká agbára sílẹ̀ ń sìn níbo ó dìgbà tó bá ti ṣẹlẹ̀ ìgbà ni wọ́n rán àwọn ọmọ ogun lọ síbẹ̀ Ìbà Gani Adams ni wọ́n rán àwọn ọmọ ogun lọ ẹran wọn Ìbà Gani Adams ìlú yín sì ìlú wa ẹsẹ̀ ni wọ́n fi rìn o àjọjọ wà lákòókò ni o nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ó máa dọ̀dọ̀ yín ó di dídán ó máa dárí gidi kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o òun la fi ń ké tọ̀tọ̀tọ̀ nísìn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ rárá ni BTO Minister of Interior Honorable Olúbùnmi Tíjú Òjó ọmọ Òkè Àgbè ní ẹ o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o àjọjọjọ́ mọ local government kan ni o
igbó kan ní òkè àgbè jáde sọ́dọ̀ èrìtì gbogbo ẹ̀. Bàbá tó sọ̀rọ̀ nínú fọ́nrán yìí, gbogbo àwọn ibi tó ń dárúkọ yẹn tó bá ń tẹ̀lé wa, mo ti máa ń dárúkọ pé ìyàmóye pẹ̀lú òmùwò kò jìnnà síra o. Mo ìkéré ńgbà yẹn tí dáàdì mi á fi kẹ̀kẹ́ rán mi láti ìyàmóye lọ sí òmù má lọ ra nǹkan wá. Tó máa ń ṣe transport ẹsẹ̀ la fi ń rìn lọ, kò jìnnà. Tó bá ti da fìrìbélé o débẹ̀ nìyẹn, kò jìnnà pàápàá, kò jìnnà pàápàá, kò jìnnà pàápàá. Ó súnmọ́ra wọn jọ ní báńdìrì Èkìtì àti Kogi state. Bàbá tó sọ ó ní ọmọ ìyàmóye ní ìyá òun, ìlú ìyá Kogi, ọmọ tó ń tẹ̀lé Onítìrẹ ńgbà wọn ló ti kú nsìn. Oníbẹ̀ ní ìyá òun, mi wá mọ ibi tó ń jẹ́, but ọmọ agbègbè yẹn náà ló ní bàbá yẹn náà, ọmọ agbègbè yẹn ni. Òun ni mo ti ń sọ ní gbogbo ìgbà. Tí Fúlàní bá náà fẹ́ àtáàkì èrìtì pẹ̀lú òmù Kogi, Èkìtì ló mú o, ìyàmóye Kogi ni. Gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, èrìtì dẹ̀ jẹ́ Oǹdó, ṣẹ́rí wọn Oǹdó, Èkìtì, Kogi, wọ́n jọ wà ní sáàkù yẹn ni. Kò sí tòní kan gbogbo agbègbè tí mò ń sọ yìí. Àwọn tó bá mọ̀ lágbègbè yẹn tó bá mọ̀ bẹ́ẹ̀ dáadáa wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ tí mò ń sọ. Ẹ jẹ́ ká dìde. Ṣẹ́rí bàbá yẹn ṣe fi sọ̀rọ̀ pẹ̀lú ìkanra náà fi sọ̀rọ̀. Tí àwọn tó kù bá ń jáde, a máa rí wọn gbà mí, wọ́n á sọ̀rọ̀, ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì ẹ ní bàbá ẹ sọ̀rọ̀ fún mi bùlá. Ibi tí wọ́n bá sọ ẹ náà ló mọ o. Ó gbọ́rọ̀ tí bàbá gbogbo action tó sọ yẹn náà, òtún bá ń tẹ́ ni. Òtún bá ń tẹ́. Àfikọ́ náà kó ṣàánú fún wa o. Kò sún wa o, ó sún wa o. Ó sún wa. A fi ń pariwo tọ́tọ́ bí mo ṣe wà yìí. Kì í ṣèmi ló wà níbi tí mo wà, ó rẹ̀ mí, but a gbọ́dọ̀ gbóhùn sáfẹ́fẹ́ náà ni. Mo bí tèmi o, èmi ọmọ yín ni o. Àkàlàmàgò TV show. Thank you all.